ọmọbìnrin mi Kadijat ni wọ́n kọ́kọ́ yìnbọn tó gbọ́mọ lọ́wọ́ tó rá àbúrò rẹ̀ mú nígbà tí wọ́n rá àbúrò rẹ̀ mú tí wọ́n tún yin àbúrò rẹ̀ ń ní ẹ̀gbọ́n rẹ̀ ní ìbọn ní apá méjèèjì ibi tí àwọn aráàlú ti dìde nu pé kí ló dé láti máa yìnbọn ní inú ilé gbogbo bí àwọn èèyàn ṣe dìde wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yìnbọn sí anybody nu ibẹ̀ ni wọ́n ti pa ọmọbìnrin méjì ọmọ graduate lọmọ rẹ̀ méjèèjì tí wọ́n pa ìyálé rẹ̀ rè wọ́n pa ọmọ rẹ̀ kan Ibrahim mi ọtí bọ́mọ mi o wọ́n ti fìyà jẹ mí ẹgbàá kalẹ̀ o ìjọba ẹgbàá kalẹ̀ o kọ́mọdọ̀ lásán o ìjọba kọ́mọdọ̀ lásán ẹgbàá kalẹ̀ kọ́mọdọ̀ lásán lọ́jọ́ ìwá o ẹgbàá ní kalẹ̀ o lọ́jọ́ ìwá o. ìyàwó àbúrò mi tá a máa pè ní Yafẹ́ wọ́n yìnbọn lórí Bíọ́lá ọmọ mi kẹta ó wà ní LAUTECH nísìn tó ń gbá sígì lọ wọ́n fìbọn fa gbogbo inú ẹ̀yà ẹ dábọ̀ ẹgbàá ní kalẹ̀ ìlànà kíjà wá jẹ́ ẹjọ́ nígbà tí wọ́n dé wọ́n mú àáké dání adé kọ́ba ojú wọn bàtà kọ́ba ojú tí wọ́n kọ́ba ojú wọn wọ́n mú àáké dání wọ́n dẹ̀ ti kó ìbọn nígbà tí ìbọn ọmọ wọn náà kọ́ yìnbọn lẹ́sẹ̀ obìnrin bí wọ́n ti fẹ́ lọ rescue rẹ̀ níbẹ̀ ni àwọn aráàlú ti sọ pé ìbọ̀lẹ́lẹ́ kí ló dé ṣe máa ń yan àwọn èèyàn bọ̀ nílùú tó lọ́ba tó níjòyè bí wọ́n ṣe gbé ìbọn nìyẹn tó dojú ìbọn pa àwọn YouTube wọ́n ṣe ń yìn wọ́n bọ̀ nìyẹn ọmọ tó ń ṣe tẹ́lọ̀ jẹ́jẹ́ tiẹ̀ tó ń lọ wọ́n fi ìbọn fà ní kùnjà wọ́n mú àké àti wọ́n gbà tán dúráìfù lọ tán yìn ìbọn tán nílùú ìbọn tán nípa ti kú sílẹ̀ lẹ́tẹ̀ àwọn aráàlú jáde pé ká gbé wọn bí wọ́n ṣe ń padà bọ̀ nìyẹn pẹ̀lú ìbọn pẹ̀lú full force gbogbo tó ń rescue ìbọn wọ́n fi ìbọn lé èèyàn wọ agbolé báyìí pẹ̀lú àké gidi lọ́wọ́ láàrin àwọn tó tẹ̀sí àmọ̀tẹ́kùn yẹn adáwọn kan mọ̀ ń bẹ̀ tó ti jí ọmọ ìlú wa gangan àwọn náà lè dín wọn wá taari wọn tó jí ọmọ ìlú tó jẹ́ àmọ̀tẹ́kùn wọn kì í ṣe fẹ́ẹ̀kì àmọ̀tẹ́kùn tá a dámọ̀ àmọ́ àwọn márùn-ún bẹ̀ dáadáa tá a dámọ̀ tá a mọ̀ àwọn apá ti pa mọ́ ìyá yóò méjì náà pa apá bọ́ sí náà. bàbá ọmọ tí mẹ́rin náà pa. níjà àárọ̀ ìjẹta ni mo jí lóko àtàwọn mi mẹ́tẹ̀ẹ̀ta nídé tí mo ti oko dé pàṣẹ àtọkùnrin mo bá fọ lówó pé kán lọ ra oúnjẹ ó yẹ bá mi jí ìsúmáìsì rè kí n fi owó gbára jẹ ọ̀wẹ́ lọ́rí pọ̀ fẹ́ lọ ra bisikíìtì àti mílíọ̀sì tó wọ́n jẹ ní lókè bí bàtà àwọn àmọ̀tẹ́kùn bọ̀ iwájú ìyá látọ̀ tó fẹ́ ra bisikíìtì ibẹ̀ ni wọ́n pamọ́ kò tó tẹ̀jú márùn tí tọmọ tọ́jà dé kónú ilé wọ́n ti pariwo wásálẹ̀ wá inú lẹ́nu pé wọ́n ti pa súnmẹ́lá àtẹ̀mí àti oyè bámi jí Sẹ̀fíù àti oyè bámi jí Ibrahim gbogbo bá yà mẹ́tẹ̀ẹ̀ta bá mi ti gbọ̀ náà bẹ̀nu ibẹ̀ tí táàdé ibẹ̀ tí wọ́n yé àwọn aráàlú ò lè jẹ́ kọ̀jẹ́ káwọn aráàlú yọjú síbẹ̀ bọ́ọ̀lù yóò sì máa wo ọmọ rẹ̀ inú àgbàdo ẹ̀jẹ̀ tó náà máa wo rẹ̀ bẹ́ẹ̀ mi ti lọ dáyà bo oyè bámi jí Ibrahim lẹ́nu bọ́n ṣe yí mi kò ní orí rẹ̀ bọ́n ṣe yí mi kò lórí rẹ̀ bọ́n ṣe gbẹ̀bọ̀ fún Sẹ̀fíù oyè bámi jí no Ibrahim oyè bámi jí bọ́n ṣe gbẹ̀bọ̀ fún bọ́n ṣe bẹ̀rẹ̀ sí yí ìbáṣẹ́ mi náà kó tó dùbọ́ sẹ́mi náà ní àdàlẹ́gbẹ̀ẹ́ ojú ọgbẹ́ wọn rẹ̀ o kí o gbọ́ Nàìjíríà ẹgbẹ́ sàkíyèsí o nínú ọmọ márùn tí mo bẹ̀rẹ̀ ká láti pa méjì bẹ́ẹ̀ o ó ti pa méjì bẹ́ẹ̀ o ọ̀pọ̀ ọmọ yín méjì ni o àtọ́yẹ ìyàwó blọ́dà mi ni láti pa kẹsẹ̀ náà. Ibrahim oyè bá ń jẹ́ pọmọ mi o ẹjọba gbà kalẹ̀ o alábi méjì Ibrahim sì ní ọlọ́sẹ̀ tó kọjá náà pọmọ mi o á sì lè wọnú ilé ọmọ tẹ̀lé wà lọ́sí. ọtí pọmọ mi o ìjọba gbà kalẹ̀ o gbà kalẹ̀ tọ̀tọ̀ ọmọ mi ọlọ́wọ́ mi bá ń jí Ibrahim mi ọjọ́ bá ń jí. Aya mi wọ́n gbà á lọ́mọ mi jà ewé mo fi tó àgbà ṣe mo ṣe mo tọ́jú ọmọ ìjèrè ọjọ́ ńlá pa mí lọ́mọ àti tọ́bí ọmọ pọ́kúlù wa olóní ọmọ mi ń bọ́ láì Ibrahim oyè bá ń jẹ́ ti pọmọ mi àti pọmọ mi dá ń lọ́rọ̀ ọmọ 26 years ló gbà lọ́wọ́ wọ́n jó gbogbo ẹ̀ náà àwọn àmọ̀tẹ́kùn ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀. àmọ̀tẹ́kùn ní ẹ̀sẹ̀ gbogbo ẹ̀. ọkùnrin kẹ́kẹ́ tí mo fẹ́ sọ ọdí January 10 ọdún yìí ni Ismail Oyèbámidí olóṣèlú freedom kòkò ọjọ́ ńlá ọmọ pọ́kú lọ́wọ́ pé ní lákòókò fò ní owó kòkò ọmọ tẹ̀lé wọn bá òkò níwájú ta rẹ̀ rí bó ló ṣe fún ọ ní lówó kòkò àdìgbà náà ti ń lépa ọmọ mi o báṣá tó kó dé ní ìjẹta lọ́mọ bó ṣe jẹta lọ́nà pé òun fẹ́ wá ọjà lọ sí ìgboro wáyé òun rí ọjà rà gbàgbàgbà bá mo wo ọjọ́ ńlá tí yí ọmọ mi kúrò níbi inú báàgì tí tọmọ mi gbé kọrùn tòótówó àti báàgì àtòwó àtẹjọ́ mọ̀ ní ọjọ́ ńlá ti kó náà ọjọ́ láàrin àmọ̀tẹ́kùn ni o ọmọ Fúlàní sí ni ọmọ Fúlàní ni o ọmọ kíra pé ọmọ Fúlàní ni o Yorùbá ni bàbá rẹ̀ bó wọ́n ṣe gba Fúlàní sámọ̀tẹ́kùn. ọmọ bí odò yòókó tó kọ́ ló kán ló kán ìyókò tó bẹ̀ ní síkà ni àtúntàkà sọmọ àdúrà màmí ti ṣe mẹkáníìkì Sàràfà ìgbà àṣìṣì àmẹ́jì tó kù mọ́ mẹ́tò ti tàkà tẹ pápọ̀ tó padà bọ́ o kíjọba gbà kalẹ̀ o láti ní ìṣe ọkọ kíjọba gbà kalẹ̀ o láti ní ìṣe ọkọ ti bá sọ lára mi o lágbàjọ bá gbàdí kalẹ̀ la ọmọdé ti bẹ́ẹ̀ o ọmọdé ti bẹ́ẹ̀ o lágbàdí kalẹ̀ o. ẹ dákun ẹ dárúkọ àwọn tẹ ẹ dámọ̀ tọ́jọ́ mọ̀ lù tí wọ́n wà ń bẹ̀.
ọjọ́ ńlá. Isa Jamiu lórúkọ. Isa Jamiu ọjọ́ ńlá. Kúnlé ọmọ létí. Kúnlé ọmọ létí. Tóbi ọmọ 1010. Tóbi ọmọ 1010. Àti Amos. Àti Amos. Wọ́n pè lójú abo. Àwọn mẹ́ta yẹn. Amẹ́rin. Ọjọ́ ńlá kí ló kọ ọjọ́ ńlá. Isa Jamiu. Ojú abo ń kọ́ kí ló kọ ẹ̀. Ojú abo Amos. Ẹlẹ́ẹ̀kẹrin kọ́. Ẹlẹ́ẹ̀kẹrin ní Kúnlé. Àti Tóbi. Tóbi ń kọ́. Tóbi ọmọ akáwù ní ìṣẹ̀lẹ̀. Ọmọ márùn-ún nìyẹn. Kúnlé Tóbi Amos Ìjọjọ abo Kúnlé abámi ti yé ọmọ létí. Kúnlé Tóbi Amos àti ọjọ́ ńlá. Àtọjọ́ ńlá. Nílẹ̀ pé ọjọ́ ńlá. Isa Jamiu ọmọ Fúlàní ni. Ọmọ Fúlàní wà nínú Àmọ̀tẹ́kùn. Ọmọ ẹgbẹ́ tí wọ́n pa. Láti bá méjèèjì o, ìkan tèmi o, Ibrahim, ọmọ ọdún lẹ́kan náà ní èmi ìyàlé wọn. Èmi ìyàlé wọn pátápátá. Èmi lẹ́kan náà èmi ìyàlé wọn. Oyè bá jí èmi ìyàlé wọn. Oyè bá jí lẹ́jẹ́. Ọbẹ̀ ẹ̀gbọ̀n náà pa. Èmi mo fẹ́ gbọ́ wọn. Ẹ mọ̀ gbọ́ sà, ẹ mọ̀ gbọ́. Wọ́n ti wá gbé rìpọ́ọ̀tì jáde àwọn Àmọ̀tẹ́kùn ní. Wọ́n gbòkó wọn yín lọ. Wọ́n ti gbé lọ. Wọ́n kó àwọn Àmọ̀tẹ́kùn pa. Wọ́n láwọn Àmọ̀tẹ́kùn sọ pé àwọn táwọn pa pé báńdíìtì ni wọ́n. Àwọn ẹ̀sìn wàhálà àwọn tá a dámọ̀ dáadáa ni wọ́n sọ́jà gidi gàdán bábà ni ìfẹ́ pa ọmọ ìyá ìtàpá bábà ni ọlọ́ba sọ̀rọ̀ mi nígbà Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn Àmọ̀tẹ́kùn yín wọ́n ní Fúlàní wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nù. Bóò ni Isa Jamiu Fúlàní ṣe di Àmọ̀tẹ́kùn? Ṣé bá rántá gbá Àmọ̀tẹ́kùn kalẹ̀ fún náà láti gbógun ti àwọn Fúlàní tí wọ́n ń dà wá láàmú nílẹ̀ Yorùbá? Alákọ̀ọ́kọ́ nù. Àwọn darandaran tó di darandaran. Alákọ̀ọ́kọ́ nù. Kì í ṣe àwọn Fúlàní tó da àwọn Fúlàní burúkú la fẹ́ gbógun ti. Kí ni Fúlàní tí wọ́n ń wá nínú Àmọ̀tẹ́kùn? Ìbéèrè àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní àwọn Àmọ̀tẹ́kùn yín tí wọ́n láwọn pa àwọn bandits. Inú ìlú Akínlàlú ni wọ́n gbébọn lọ. Àwọn òkú tí wọ́n gbé wá tí wọ́n pè lókù bandit. Àárín Ẹ̀dẹ̀ ni wọ́n ti yìnbọn fún ọmọ bàbá ìkójóbìnrin. Inú ìlú ni wọ́n ti lé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ti pa wọ́n. Ṣé bandit nìyẹn? Ṣé bọ́lọ́pàá ṣe wọn operate nìyẹn? Ṣé òfin orílẹ̀-èdè Nàìjíríà ṣe bó ṣe ká ṣe nìyẹn? We are talking about state policing. Báwo ni state policing ṣe fẹ́ work báyìí? Nígbà tó yẹ pé Àmọ̀tẹ́kùn tá a fi test run ni wọ́n yọ àáké tí wọ́n yọ àdá lọ káwọn èèyàn mọ́nú ìlú. Kí ló lè tàn make arrest tán bá suspect wọn? Kéṣe inú gbóná ti bá wọn. Ìbọn wo náà bá lọ́wọ́ àwọn ẹni yìí? Àdá wo náà bá lọ́wọ́ wọn? Fà wo náà bá lọ́wọ́ wọn? Tó fi pa wọ́n dànù bẹ́ẹ̀. So after investigation now, tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bá mọ̀ wípé these people are not bandits. They are not kidnappers. They are not bandits. What will be the replacement for a woman that has just 2 children in her life and the 2 vanished because of the Àmọ̀tẹ́kùn's operations? Because of the unprofessionalism operation of Àmọ̀tẹ́kùn in Osun State. So what do we do now about the report that says the Àmọ̀tẹ́kùn in Osun State have captured the bandits and they have killed some of them, and the corpse deported at the morgue happened to be the corpse of the children of Akínlàlú village, Akínlàlú town in Osun State. Osun State government. So what are we saying about this? What are you doing about this? And I know the governor of Osun State to be ọmọlúàbí, complete ọmọlúàbí, complete gentleman, a righteous man, the man that knows the right thing and follow it all the time. Please let the rule of law prevail. The Àmọ̀tẹ́kùn that operated in Akínlàlú town, the Àmọ̀tẹ́kùn that killed the children of Akínlàlú, let them be brought to book. Let them be brought to book. Ẹ ti pọ̀ ọmọ ìyá ìméjì. Kò sí tẹ̀lé ṣe tó lè di ọmọ rẹ̀ méjèèjì mọ́. Ẹ ti dá sí o. Ẹ ti sọ́dà kan lẹ́. So ìbéèrè sí ni pé Ọ̀ṣun state government àwọn Àmọ̀tẹ́kùn yìí sọ pé àwọn pa bandit. Inú igbó wo ni wọ́n ti pa bandit? Sẹ́nu igbó l'Akínlàlú. Tí wọ́n bá jí kòkó gbé, tẹ́ ẹ fẹ́ mẹ́ni ó jí kòkó gbé, ó lè tó jí kòkó gbé sọ ẹ̀kẹ́ pa wọn ni. Can't you just make the arrest and do your proper investigation? Ṣé irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn lọ ṣe tó cover ojú? Irú iṣẹ́ wo l'Àmọ̀tẹ́kùn ṣe tó mú àáké wọnú ìlú tó ń pa àwọn èèyàn? Ìlú Akínlàlú kò sí àlàáfíà ń bẹ báyìí. Ìlú Akínlàlú wọn lè súnmọ́.
ìlú akínlàlú àwọn abiyamọ ń sunkún ìlú akínlàlú àtọmọdé àtàgbàlagbà ń gbára yálẹ̀ èmi ló kú àwọn ẹni ẹnu àgbàrá ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni mo rí ẹ̀jẹ̀ tó sàn lọ báyìí lára ògiri mo rí ìyá kẹtọ rìn lọ bọ ọmọ kẹtẹ pa sójú títì báyìí ọmọ yín ni. ọmọ Nàìjíríà tó bá yẹ pé Adémọ́lá Adélékè ti gba ọ̀tá ìsínú ìjọba tó bá jẹ́ kó ti gba ọ̀tá ìtọ́ fẹ́ bring it down sínú iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nọ́mbà wà ní pé gbogbo àwọn ọmọ akínlàlú tó wà nínú sí Àmọ̀tẹ́kùn àkókò ti tó báyìí láti kó wọn jáde kẹ́ ṣèwádìí ẹ bá wa kó àwọn ọmọ akínlàlú tó wà nínú Àmọ̀tẹ́kùn ẹ kó wọn jáde kẹ́ ṣèwádìí torí pé wọ́n ti wá parọ́ fún ìjọba pé bandit làwọn pa inú ìlú ni ẹ ti wá pa ọmọ ọlọ́mọ o so ẹ̀yin tẹ́ bá wò wá jákèjádò àgbáyé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ jọ̀ọ́ ẹ bá wa communicate Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá wa àkẹ́ṣe lórí ọ̀rọ̀ yìí o torí gbogbo kan ni wọ́n máa sọ òṣèlú kẹ́ máa tún ṣe eléyìí tó ṣèlú mọ́ yín lọ́wọ́ please do something about this please we are begging you please ẹ ṣe.